Hello, hello, hello. Ẹ̀yin èèyàn wa, a kú wòyí o. A kú bójú ọjọ́ ṣe rí, a kú bó ṣe ń lọ. Lọ́ bá tún nígbà tí náà kí ló ń jẹ́? Prince Tade ni ká wò. Yes, Tade ni ká wò. Wọ́n nígbà tó ń lọ school láàárọ̀ yìí. Àti mọ́tò tán fi gbé lọ sí school o. Àti Tade ni ká wò. Pé kò sí, wọ́n ì tí rí Tade ní ká wò pé wọ́n wà. Bí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní látàárọ̀ dandan tí nígbà tó mọ́ ń lọ school náà ti kidnap ọmọ yẹn pẹ̀lú mọ́tò àti driver. Wọ́n ní wọ́n ì tí rí àwọn mẹ́tẹ̀ẹ̀ta. Wọ́n ní Naomi pé kì í ṣe kékeré o. Kábíyèsí ò dẹ̀ sí nílé. Ẹ mọ̀ wípé wọ́n ní kábíyèsí lọ fún 7 days abẹ́ ààbò. So bẹ̀tẹ̀ wọ́n náà yìí ń wà o. Bẹ̀tẹ̀ nígbà tí wọ́n wá lọ sí ààfin, wọ́n dé ààfin palace pé ṣe ni wọ́n lọ pariwo láàfin pé wọ́n tún ti ṣiṣẹ́ iṣẹ́kíṣẹ́ o. Wọ́n ń wá Tade ní ká wò. Wọ́n ń wá Tade ní ká wò. Ó lọ school, wọ́n ti kidnap Tade ní ká wò àti ọmọ àti kíní o. Àti mọ́tò àti driver bó ṣe bẹ̀rẹ̀ sí ní wá ọmọ yẹn tó lọ pariwo. Wọ́n ní action speaks louder than voice. Wọ́n nígbà tó wọ́n pariwo ní ààfin. Wọ́n ní Naomi ń ké ó pariwo. Kọ́ bá àwọn ọmọ wọn. Wọ́n ní bí Mariam. Wọ́n ní bó ṣe bá ṣe kan nìyẹn tó ní. Ó ní wọ́n ń wá Tade ní ká wò. Gẹ́gẹ́ bá ṣe gbọ́. Wọ́n ní wọ́n ń wá Tade ní ká wò. Ẹ máa rí Tade ní ká wò. Ẹ máa rí. Wọ́n ní wá ń rẹ́rìn. Ẹ máa rí. Tade ní kò tó ẹ̀nà ṣe ń wá láàfin. Ṣáàfin náà wọ́n ti kidnap ẹ̀. Wọ́n lọ mọ́ lọ school. Wọ́n ní wọ́n rí Tade ní ká. Ṣáàfin ni ọ̀nà school ẹ̀ wà. Wọ́n ló sọ bẹ́ẹ̀. Pé bẹ́ẹ̀ ṣe pariwo. Ṣé bẹ́ẹ̀ wá pariwo tó ń wà? Ṣáàfin ni ọ̀nà school ẹ̀ wà. Bí wọ́n ṣàṣe kúrò ní palace, wọ́n tún gba ọ̀nà ilé lọ. Wọ́n ṣàná yìí ń wá pé wọ́n ì tí rí. Wọ́n níbi tí a ti ń sọ, ibi tí wọ́n ti ń sọ pé bí ọmọ yẹn ṣe wá yẹn Gbénró, ẹ̀gbọ́n Queen Naomi. Wọ́n ní bó ṣe tutọ́ sókè tó fojú gbà. Pé àwọn olórí yíyẹn òun sọ fún Naomi pé kó má lọ sáàfin, kó má padà, pé kó fi kábíyèsí lẹ̀. Ó ní fi títorí kábíyèsí wá kú. Ó ní fi torí kábíyèsí torí ìyà tó ń jẹ ti pọ̀ ju torí kábíyèsí. Wọ́n ní kábíyèsí ò sí nílé. Báwo la ṣe fẹ́ ṣe? Pé bẹ́ẹ̀ tí gbólóhùn tí Mariam dún yẹn. Pé tó bá tẹ Mariam nínú dáadáa. Torí Mariam ló ń ṣe gbogbo kò kárí. Tó ń ṣe gbogbo wàhálà pé wọ́n gbọ́dọ̀, òun fẹ́ kidnap, òun fẹ́ pa, òun fẹ́ sún, òun fẹ́ ṣe. Ojoojúmọ́ ni wọ́n ti ń rí ọwọ́ ẹ̀ ní gbogbo action kidnapping something tó láti máa kidnap Tade ní ká wò. Wọ́n ní kì í ṣe kejì, kì í ṣe kẹta, kì í ṣe kẹrin. Tó bá wọ́ ọmọ yẹn lọ wá bọ̀ ọwọ́ Mariam àti Ashley, pé àwọn méjì yẹn. Pé ṣùgbọ́n ìgbà tí kábíyèsí ò sí nílé yìí, àwọn náà ti sá padà nítorí pé wọ́n ní kí Naomi kó délé di kábíyèsí. Wọ́n ní bí gbogbo wọn ṣe padà pé báyìí káwọn fẹ́ wo bí Naomi ṣe fẹ́ délé. Naomi wo nìyẹn? Wọ́n ní gbogbo wọn sọ pé àwọn làwọn máa délé, àwọn làwọn máa dé. Pé crown yẹn pé àwọn náà máa dé. Gẹ́gẹ́ bí a ti ṣe iṣẹ́ yẹn sẹ́yìn tẹ́tí gbọ́. So gbogbo wàhálà rògbòdìyàn yẹn wọ́n fi wá sáàfin. Kábíyèsí ò tí ì dé o. Torí wọ́n dúró de kí kábíyèsí dé ká wo action tí kábíyèsí fẹ́ take. Again torí lẹ́yìn tí kábíyèsí ò sí nílé, wọ́n tún ti rush padà sáàfin. Gẹ́gẹ́ bá ṣe gbọ́. Wọ́n ní bí Gbénró ṣe gbọ́ pé kò sí anybody tó fẹ́ gbé
tó fẹ́ ṣiṣẹ́ yẹn tó fẹ́ kidnap ọmọ yẹn pé Mariam ni first suspect pé so wọ́n ní bí Gbénró ṣe dìde ni ó gbọ̀nà palace. Wọ́n ní bó ṣe dé palace ní ààfin wọ́n ní kàn ní Mariam ó bá Mariam níbi iṣẹ́ ń bà ẹ́ níbi tó ti ń gbádùn níbi tó ti ń gbatẹ́gùn. Wọ́n ní kò tiẹ̀ mọ̀ pé wọ́n rò pé bóyá just like that ìgbà tó ti wá pariwo láàárọ̀. Wọ́n ní bí Gbénró ṣe take action ni. Wọ́n nígbà tó kọ́kọ́ ti bá àǹtí àbúrò ẹ̀ wí pé òun ti sọ fún ẹ̀ bẹ̀tì ọmọ yẹn òun ò lè fọmọ yẹn ṣeré o. Wọ́n gbọ́dọ̀ Mariam gbọ́dọ̀ provide ọmọ yẹn ó gbọ́dọ̀ provide Tádéníkáwò. Wọ́n ní bó ṣe débẹ̀ báyìí Mariam wọ́n ní kí ló kọ́kọ́ kùn ún lọ́rùn gẹ́gẹ́ bí a ṣe gbọ́. Wọ́n ló kùn ún lọ́rùn. Wọ́n ní ariwo Mariam ariwo yógóyógó náà gbọ́. Gbogbo àwọn tó wà láàfin tó ti ṣe jáde pé kí ló ṣẹlẹ̀. Wọ́n ní ó ti fẹ́ pa òun ó ti fẹ́ pa kán wá gbà òun lọ́wọ́ ẹ̀gbọ́n Naomi Gbénró kán wá gbà òun lọ́wọ́ Gbénró ti fún òun lọ́rùn wọ́n ṣàṣe. Wọ́n ní pẹ̀lú bó ṣe ń lọ pé mú àwọn DSCC àbí EFCC dání o ó tún gbé àwọn DSS dání o pé lẹ́ni kò ní dọ̀la pé wọ́n gbọ́dọ̀ òun pé àwọn yẹn kàn wá ń wo Mariam pé pẹ̀lú ìtara yẹn ìtara pé Mariam ló máa ń ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn fún ọmọ àǹtí òun gbogbo àbúrò ẹ̀ ní gbogbo ìgbà pé bó ṣe pọ́n lọ́rùn nìyẹn ó pọ́n lọ́rùn. Wọ́n ní kò pẹ́ kó jìnnà bí gbogbo ará àdúgbò àwọn ará palace ṣe jáde àtàwọn elders náà bá bẹ̀rẹ̀ sí níbẹ̀ Gbénró pé Gbénró jọ má ṣe bó ti tó ṣé pé kì í ṣe bó ṣe ń ṣe iná ló ṣe máa mú Tádéníkáwò bó tiẹ̀ jẹ́ pé òun pé jẹ́ kí wọ́n ṣe ní jẹ́jẹ́ ṣe bó ti wá àwọn ọlọ́pàá ọtí mú gbogbo wa pé jẹ́ kán gbé. Wọ́n ní bó ṣe wá fi ilẹ̀ lọ́rùn nìyẹn o. Wọ́n ní nǹkan tí Gbénró just few seconds tó ṣe fún Naomi tó ṣe fún Mariam wọ́n ní nǹkan tí Gbénró ṣe fún Mariam pé di ọdún 5 ó yìí màmá náà ṣe because bí ìgbà tó pa bí ìgbà kó fún pa wọ́n ròyìn o. Wọ́n ní bí àwọn DSS bọ́kàn ṣe mú áńkọ́ọ̀pù wọ́n fi sí lọ́wọ́ wọ́n ṣe gbé lọ nìyẹn. So gbígbé lọ tán gbé lọ òun là àti ìmọ̀ wọ́n ní Gbénró sọ fún pé òfin ìpè tó bá ti wá ọmọ ẹ̀gbọ́n òun wá ọmọ àbúrò òun pé kò mọ̀ pé ayé ẹ̀ ti bàjẹ́ pé inú ẹ̀wọ̀n ló máa kú sí pé nítorí pé ó ti ń ṣe ọjọ́ tó ti pẹ́. Eléyìí kì í ṣọ̀rọ̀ eré leléyìí o irú ìtọ́ máa mú ẹ wọ́n á arrest ẹ ìjọ́ kejì wá padà tọ́rọ pé bóyá o ti rìpẹ́ǹtì nígbà bá tún yá aṣọ ó tún lọ reinforce agbára ẹ̀ pé léyìí tòun yìí ló máa fi jẹ́ òfin tó máa fi stop ẹ̀. Wọ́n ní kì í ṣe kékeré nǹkan tí Gbénró fojú Mariam rí lé nìyẹn bó ṣe náà sọ pé wọ́n ti kidnap Tádéníkáwò àti mọ́tò tó ń gbé lọ iléèwé àti Tádéníkáwò àti driver wọ́n ní wọn ò tí ì rí wọn up till now bóyá dẹ̀ ti rí tó bá ti rí àjẹkẹ́ gbọ́ ẹ̀yin èèyàn wa ẹ bá wa share kẹ́ bá wa like kẹ́ lè bá wa subscribe. Mo ní kí n fi tó wa létí kẹ́ lè mọ bó ṣe ń lọ. Ẹ ṣé gan bá mi share kẹ́ bá mi subscribe kẹ́ lè ṣe bá mi like ẹ ṣé o. God bless you all. Bye.